Bitcoin la fi sa wọn nílé alára. Sapa ló mọmọ bọ̀ yìí máa para. Kò sí píkà mọ́ rípa lóku. Adíá fún ọ̀hún mi là. Bàbá ní gift card níwájú, pépà ò lẹ́yìn. Ẹ bá mi wá ṣọ́ plọ̀gì o. Ó káre. Gbọ́ kò tún sógun rípa mọ́ láyé ẹ̀. Nítorí pé fẹ́dọ̀ tó bá gbówó ẹ̀ta pa ikú apá. Àṣẹ. SARS á lé. Àṣẹ. EFCC á wá. Àṣẹ. FBI á gbé. Àṣẹ. Nítorí pé ọmọ bọ̀ yìí ló máa ń lo làpí. Politician ló fi bẹ́ẹ̀ ò cash out. Gẹ́lẹ̀. Comot for VIP. If na savings account you dey use. Wúlò wúbọ̀. Ó ti di wúlò tẹ́bọ̀. Adúfẹ́lá what's up G? Judas mà ló mú pass Jésù lẹ̀. Ìwọ máa fọ. Ẹ wá àjẹ fẹ́díà. Ọmọdé ò lè mọ gbọ́wé kí Islam máa yà. Fẹ́díà ò lẹ́yìn bá tó. Legit exchange làwọn bá tò. They buy and sell Bitcoin. And they deal with all gift cards. They are also available for any pickup. Ìyẹn ni pé ọmọ boy tí ò bá mọ legit exchange. Òun ni rípa máa fi ń kọ́ bọ́dì. We are the jungle mafia. Wọ́n máa ṣe wash kelebe. Àwa àjẹ federal. Igbákejì general mafia. Ìyẹn ni pé ìjà wá ìjà ò sí. Always guiding.